mo ti já sí kọ́tà níbi tí mo ti fall in love tí mo ti náà pọn mi àpàpàǹdodo nítorí ìbọ̀dá akọ̀wé tó wà lẹ́yìn kùlé ilé wa. Ẹ má gbàgbé wípé mo ní àǹtí kan Fikáyọ̀ ìbí dẹ̀ ń jẹ́ Bọ́láńlé. Ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ dì mú ní orúkọ yẹn o. Ṣé wá rí àǹtí mi ò sí nílé, ó lọ fún sáfíìsì. Èmi ni mo dẹ̀ wá lé fine boy tó dẹ̀ ti gbà sílé wa yìí, àwa kọ́là nílé. Ó ti wọ̀ mí lójú. Mo ti náà pọn mi àpàpàǹdodo nítorí ìbọ̀dá yìí. Okay. Àǹtí Ṣeun, mo ti ṣubú, bọ̀dá yìí ti wọ̀ mí lára. Ọjọ́ kejì mo lọ sí school tí mo ti ń teach, but mo dúró fún admission mi ni. Lẹ́yìn ìgbà yẹn tí mo lọ sí ọ̀dọ̀ bọ̀dá yìí, wọ́n láwọn fẹ́ lọ wẹ̀. Wọ́n wẹ̀ tán, wọ́n wọlé wá. Èmi sì wà lójú ẹ̀. Wọ́n ní kí ni káwọn ṣe lálejò báyìí. Wọ́n ní anything. Ẹ ṣáà ṣe UK mo tẹ̀ ní pé bí bíbá ẹ̀ tẹ̀ ṣe ń dúbẹ̀ lè bá mi wọ̀ díẹ̀. Wọ́n ní bíbá ẹ̀. Àṣé mọ́mì ò bẹ̀ wọ ọkọ tó jáde ni. Ẹ̀wù mọ́mì wò ni. Mọ́mì tó pẹ́ wọn pẹ̀lú èso wọn. Bọ̀bẹ̀ ń dùn ẹ̀, ó dẹ̀ lọ sí school. Wọ́n máa yọkùn ní sálárì mi. Kí ni wọ́n yálẹ̀ rẹ̀ ní máa yọkùn ní sọ. Ó láìkì owó, ó láìkì owó. Wọ́n fọwọ́ gbé mi ní ẹ̀kẹ́. I need more than that. Kò ṣe ẹ̀kẹ́ ni fẹ́ kàn fọwọ́ gbé mi. Wọ́n ní ṣe mo mú rọ̀bù lọ́wọ́. Mo ní mi mú wọn kan dání. Wọ́n ní òkè káwọn wo ìbàbẹ́ àwọn máa rí àbóríkà táwọn lò. Wípé tí atẹ́gùn bá ti fẹ́ jù pé àyà máa ń dùn àwọn. So àwọn máa ń fi àbóríkì yẹn sí. Àyà máa ń dùn yín báyìí. Mo ti mọ́ wọn lọ síbi àyà wọn. Báyìí. Wọ́n ní come on. Ṣé báyìí láyà ṣe ń dùn àwọn. Pé tí atẹ́gùn bá ti fẹ́ bí àwọn ogun báyìí nígbà òtútù yẹn pé àyà máa ń dùn àwọn. Ní táyà bá ń dùn yín tó sì bá mú ẹ̀dẹ́ ìdásọ́bọ̀ra ẹ̀dá pílò bọ̀ra. Wọ́n ní ẹ̀dẹ́ máa mú tíì. Wọ́n ní ní ṣe nǹkan bẹ́ẹ̀ pé ó dà pé inú egungun inú chest àwọn ni kìíní ẹ̀ ti ń ṣe àwọn. Ní òkè ẹ pẹ̀lẹ́ bó ṣe àmọ́ ẹ̀mọ́ fún wọn kàn wọ́n mo ti free pẹ̀lú wọn. Ó ní pé ara mi yọ̀ mọ́yàn gan. Mo ní àbí o. Ó ní okay báwo wá ni let me know about this one. Mo ní orúkọ mi náà ni Fikáyọ̀, orúkọ mi náà ni Bọ́láńlé. Wọ́n ní Bọ́láńlé pé tẹ́lúkọ Fikáyọ̀ ní síta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní ẹ̀gbọ́n mi ló ń jẹ́ Fikáyọ̀ pé ọ̀n sí ní around pọ́n lọ fún service. Wọ́n náà jẹ́ wish láti mọ ẹ̀gbọ́n mi yẹn. Inú bí mi pé kí ló ń ṣe bọ̀dá ìwọ ni wish láti mọ ẹ̀gbọ́n mi ṣẹ́ lè mímí. Wọ́n ní how old are you? Tá àmọ́ if I may ask. Mo ní I am 19 years old. Pé by next year I will be 20. Mo ní yẹn. Ó ní ẹ̀gbọ́n yẹn kọ́. Mo ní ẹ̀gbọ́n mi education wọn máa fast. Great year of fast. Ẹ̀wọ̀n mo ti ṣe wáyé. Ilé tí mo jẹjà mú yìí. Wọ́n ní kí ni problem nínú wáyé. Mi ò mọ maths dáadáa. Tó bá ti dòrò maths báyìí ṣe máa pè mí sí kó ṣe yé mi. Àwọn tí èkó dùnú maths dáadáa o. Ó ní ó jẹ́ ṣe o pé ẹ̀wà ètò ìgbìngbà yìí pé wọ́n ní òkè. Wọ́n bá wà ní ṣó tí wàá ṣe jam. Mi ò ṣe jam o. Wọ́n mú mi sọ pé kí n lọ ṣe post UME. Ó ní òkè kò sọ wàhálà pé kí n lọ ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe pé tí má dẹ̀ ṣe pé èyí ẹ̀ náà ni màdẹ́. Ó ní wọn ní káwọn máa wé sí owó àwọn fún jam pé àwọn tí mọ̀ wípé kinní kan gbà kan ní ọmọ ìbàdí wọn bàtẹ́ má tún rú nǹkan bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kó dẹ̀ ṣe kinní ní àbí o. Àwọn àjọ ń sọ̀rọ̀. Ṣáàjọ ń sọ̀rọ̀ lọ. Gbogbo ọ̀tọ̀ sọ ẹ̀kú bá mi. Mo ti jókòó sórí bẹ́ẹ̀dì yẹn. So orí iṣẹ́ àtọwà nílé wọn náà kò ṣe normal chair bí chair báyìí. Ó dàbí àwọn àga tí wọ́n máa ń lò níbi dining àbí táwọn teacher máa ń lò bí àga táwọn teacher máa ń gbé office chair náà dẹ̀ ní table kékeré kan báyìí. So bí chair ni mo jókòó sí. Wọ́n máa fi ń kọ̀ọ̀kan bẹ̀ náà kó àwọn òwe wọn náà sí. So mo ti dìde ń bẹ̀ mo tó bá wọn níbi tó ń jókòó sí. Ẹ bá mi wọ ọ̀ṣẹ́ tí rí kíní ẹni. Ó ní àwọn tí ẹ̀ ń wá wọ́n bá bẹ̀rẹ̀ wá ń wá kíní yẹn. Ẹ̀mí yẹn kọ́ mú mi àbí kí n tọwọ́ bọ inú ìsàlẹ̀ ni. Mo pẹ́ bẹ́ ṣe tí ẹ bá bẹ̀rẹ̀ báyìí kíní ẹ̀ á máa ṣe jòrò ní ìsàlẹ̀. Àbí kí n fọwọ́ mú látẹ̀yìn kọ́ lè mọ nǹkan tí mo fẹ́ ni. Bá tún gbójú kò mọ̀ pé má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ká má rò pé ọmọ burúkú ni mí pé ọmọ òṣì ni mí. So mo ṣáàjọ ń sọ̀rọ̀ ìgbà tá a fi ń sọ̀rọ̀ yìí ọjọ́ ti lọ wá sọ̀rọ̀ for long. Ọ̀tọ̀ nìkan tó wà lọ́kàn mi ọ̀tọ̀ nìkan tí àwọn ń ṣe. Ìgbà tán rí kíní yẹn ó ṣàbá mi wọ́ ẹsẹ̀ mi bó ṣe bá mi wọ́ ẹsẹ̀ yẹn báyìí dára mi ń dìde ara mi ò balẹ̀ mọ́ níbi tán mi. Wọ́n wọ́ ibi tán mi yẹn wọ́n wọ́ dáadáa. Wọ́n ní kí ló ń ṣe mí. Bí mo ṣe ń dún pé spoil o. Mo ní ta ló spoil. Wọ́n ní okay are you a virgin? Virgin. So you expect big girl like me to be a virgin?
yes now ọmọ ìkéré ni ẹ̀ náà 19 lọ́kọ̀ 20 you are still a virgin kò rí I am not a virgin o tẹ bá fojú ọmọ ìkéré wò mí ẹ̀jẹ̀ má máa fojú ọmọ ìkéré wò mí mọ́ ẹ kàn sí ọmọ ìkéré ni mí I am not a virgin mi má pè mí lọ́mọ kékeré mọ́ okay wá ní kí n máa pè I'm a big girl okay big girl wọ́n ṣe àárẹ̀ mi àǹtí ṣe bó ti pè mí lọ́mọ ìkéré yẹn ó ti fi hàn pé kò rí mi bí mo ṣe ríra mi mo ṣe kúrò bẹ́ẹ̀ ni mo ṣe jáde ni mo kúrò mọ́ àwọn olùgbà tó wá di bí ó wà lẹ́ èmi àti sísè mi wá jọ ń chat mo wá sọ fún wọn nípa kọ́pà kan kó mo ti ṣubú kọ́pà yẹn nípa bọ̀dá tó wà ní ìpìlẹ̀ wà lákòwé kan kí nìkan náà wọ́n ti fẹ́ gbà nǹkan tí gbogbo tó bá ṣe lọ́dọ̀ tàwọn náà máa ń sọ fún mi ṣó ti yẹn so àjẹjẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àti wọn ni pé kí ló ṣe é kó sì ọkọ̀ ìjà ni pé mo kàn feel like mo ní bí abìyẹ́ dìtẹ̀ nínú yẹn òkè pẹ̀lẹ́ o pé àwọn náà tiẹ̀ máa wá pé òwe lè mú ìpadà pé akọ̀wé yìí tẹ bá rí six pack tẹ bá rí bó ṣe ga tẹ bá rí bẹ̀tẹ̀ yẹn sí ẹni náà ò ní fine mínísítà mi ó fine wàlá ó fine gidi gan ẹni ìwọ wà lára rẹ̀ àwọn náà ṣà ń bọ̀ wọ́n ṣà ń lọ wọ́n ní ọ̀rẹ́ mi yẹn náà òun náà láìkì wọn so kò ń ṣe pé close deeply bẹ́ẹ̀ náà so sì ní close ṣùgbọ́n àti close ọkàn máa ń kíra ní ó ti pé bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí wá mi wálé àṣetorí bọ̀dá ìlú ṣe ń wá mi wá bọ̀dá ìlú ti pè mí lọ́mọ ìkéré so èmi ti wá gbé ọkàn pé wọ́n tó pè mí lọ́mọ ìkéré pé kò rí mi bí mo ṣe ríra mi nìyẹn mo ti kúrò bẹ́ẹ̀ mo ṣáà rí pé ọ̀rẹ́ mi ṣá máa wá ó máa wálé wà tó pẹ́ díẹ̀ o ó di pé àwọn mẹ́ẹ̀ta jọ ń sọ̀rọ̀ ó di pé àwọn mẹ́ẹ̀ta èmi àti ẹ̀ máa ń wọ yàrá bọ̀dá yìí wá ti jókòó mo dé láti school mi ọ̀rẹ́ mi yẹn ó ju èmi lọ bọ̀ kò ju kó dùn lọ bẹ́ẹ̀ náà bí àwọn wà ní 20 ṣàbí we are of the same age náà but òun ò kàwé mọ́ òun tún lọ ń kọ́ṣẹ́ but ẹ bá rí òun ní station tó wó but still náà so bí mo ṣe dé mo ṣàgbé láti school mo bóyèké mo ṣe máa ń wẹ̀ mo lọ bomi mo lọ wẹ̀ ṣẹ́gun mo lọ pọn mi níbi tí mo ti máa pọn mo lọ wẹ̀ nígbà tí mo wẹ̀ mo ṣáà dúpẹ́ bí wà ní ìbòdè ìwà wà lẹ́kùn wà títì wọn ti dé nìyẹn wọ́n ṣàmàdé bó wọ́n sọ pé àwọn ò lọ sí school lẹ́nu báwọn fẹ́ jáde bóyá kìnnì kan ṣáà nígbà tó di ẹ̀kan náà ṣáà ní wọn ti dé náà mi ti kó mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n sí ara nìyẹn èmi ti mú ẹgẹ́ bíi brother bàtàwọn náà ti mú bíi brother ẹ̀ máa lọ ìgbà tí mo kàn tó máa pẹ́ díẹ̀ mo kàn lọ síbi ojú wíńdò wọn ni mo rí ibi tí àwọn ọmọ kéékèèké tí wọ́n wà bẹ́ẹ̀ bí àwọn ohun tí kò àwọn kéékèèké bí àwọn tó ti máa ṣó bí àwọn 15 years and 12 years tó ń wà bẹ́ẹ̀ tọ́kọ̀ bójú síbẹ̀ kí lè ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ má pariwo àti bí wọ́n ní wáwọ̀ gbà tí màá débẹ̀ ọ̀rẹ́ mi mo bá ń bẹ̀ géètì máa wà mí wá pẹ̀lú tíkẹ́tì náà tilẹ̀ kò mọ́ ibà ló ń dún ní mẹ́sàn-án mẹ́wàá ló ń pariwo ẹ máa òun kú ó ṣe gbogbo ẹ mọ̀ kóbìnrin máa pariwo bó ṣe pariwo yẹn orí mi ti dún pé sókè nǹkan tó máa wá ṣe lélẹ̀ yàbí bí mo ṣe lọ síbẹ̀ ni láti mo dé mo wá kọlẹ̀ kókókókókó ta ni ẹ mo ní èmi ni wọ́n ní ẹ̀ máa rí mi létà mo ní ẹ máa rí mi létà ìṣílẹ̀kùn wọ́n ní àwọn bízì ẹ máa rí mi létà mo ní ẹ máa rí mi létà ìṣílẹ̀kùn fẹ́ rí yín ok mo ń bọ̀ wọ́n wá ṣílẹ̀kùn gbàtọ̀ sílẹ̀kùn fẹ́ wọlé wọ́n á gáàdì mo lè bá mi mẹ́rin tó wà nílé mi ṣebí madarúkọ gẹ́yìn ṣebí òun ló wà nínú ilé oníṣìnà aṣẹ́wó dọ̀kun ní ìranù mo fẹ́ tí kò mọ̀ pé mo mọ̀ pé òun ló wà nílé ní abájọ bí kò máa wá mi wá ṣé torí ló ṣe wá sí ibà so èmi ẹ sọ pé èmi kílẹ̀ tẹ̀ pílẹ̀ kọ́ iná pé èmi bébí o bọ̀ òun ò ṣe bébí òun ló ti dàgbà jù òun ò ṣe bébí àbí mo wá sọ̀rọ̀ mo ṣàbẹ̀wò mo wá kúrò mbẹ̀ mo wá wọnú ilé lọ ìgbà tí mo wọlé lọ ìjọ́ kejì mo rí wọn mi ò kí wọn ìjọ́ kẹta mo rí wọn mi ò kí wọn ó wá di mo ṣáà kí wọn bí ọ̀sẹ̀ kan mi ò fi kí wọn bó ṣe wá di lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn mi mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe lẹ́ńkùlé wọ́n kọ́ fà mí fàtọ́ ẹ̀fínlẹ̀ wọ́n kọ́ fà mí wọnú ilé ni wọ́n wá tilẹ̀kùn lẹ́yìn why are you angry with me kí ló tún bá mi jà kí ló ṣe tó ń bá mi jà ó ní ẹ̀yìn mi mọ̀ pé kò tó máa ṣe nìyẹn pé nǹkan ṣe láìpẹ́ máa bọ́mọ ekele láti ṣẹ̀pọ̀ ẹ̀ wọ́n sọ pé kété kan ẹ̀ wá ń pè mí ní bébì ṣé bébì kan lóhùn ni ó ní bébì ìwọ ṣì ń lọ sí school òun ò lọ school kọ̀ọ̀kan mọ́ nǹkan tó ní láti ṣe ní ìsìn kó concentrate education ẹ̀ ní ó ní kété kan gbogbo rẹ̀ sí sọ̀rọ̀ wọn ní what do you want from me me I say I want to kini bó ta ẹ̀ ṣe fọ wọn kò gbé mi mọ́ra wọn tẹ̀lé bọ̀ mí lẹ́nu kọ́.